Ẹ káàárọ̀ o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àjọkẹ́ Akéwì. Oníbàárà mi kan ló kàn sí mi, wọ́n ní kí n bá wọn pe ọ̀rẹ́ àwọn tó wà lókè òkun. Wọ́n ṣe ọjọ́ ìbí lónìí. A wá fẹ́ pè wọ́n báyìí. Ẹ máa bá wa ká lọ. Ẹ já pè wọ́n báyìí. Ó ti ń dún. Hello, ma'am. Ẹ káàárọ̀, ma'am. Yes, ma'am. Ṣé Mrs. Ibiyemi ni mò ń bá sọ̀rọ̀, ma'am? That's right. All right. Mr. Adéwálé Musbau náà ní kí n pè yín pé kí n kí yín kọjọ́ ìbí lénìí o. Yes, ma'am. Àbẹ̀ní Adé okú ọdún o. Àbẹ̀ní Adé ọmọ tá a bẹ̀ láti ní. Àbẹ̀ní Adé ọmọ tá a bẹ̀ lọ́wọ́ Olódùmarè kó fi ta wá lọ́rẹ. Àbẹ̀ní tí gbogbo aráyé ń bẹ̀ láti ní. Tolórí tẹlẹ́mù ló ń bá bẹ̀ ní kó wá jọ̀rẹ̀ àwọn Àbẹ̀ní okú ọdún. Okú ọdún lónìí o mọ̀mọ́ kú àṣeyàṣe ìsàmọ́dún lágbára wa ìlú ọba. Ní mọ́tàlá yìí mọ́ gbọ́ dídùn ẹnu mi ikú àárẹ̀ ọ̀kété. Àrùn àárẹ̀ ọ̀kété. Òfò àárẹ̀ ọ̀kété. Ìbànújẹ́ àárẹ̀ ọ̀kété lágbára wa ìlú ọba. Ó ní tètè kú mọ́ òrojú ọ̀la ní ojú rẹ̀. Wọ́n lágbórákòrò ní ti ìgbín. Àgbórákòrò ní ti ìran alábàáhùn. Ọdọọdún là ń rọ́yẹ́. Ọdọọdún là ń rójò. Ọdọọdún là ń lóru. Ọdọọdún là mọ̀ rí ọwọ́ bí ìran lágbára Olódùmarè ọba. Ayé ò wá ní gbé ọ̀sẹ̀ títí ayé. Wọn ò ní fi san ara rẹ̀ dè ọ́. Wọn ò ní fẹ́ jẹ ara rẹ̀ dè ọ́ lágbára wa ìlú ọba tó ní o mọ̀ lò sẹ̀mí ayé. Wọ́n tún ní bọ́ọ̀délé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Oko nírèsí ọmọ wò ìrà. Ajísọ́lá ọmọ Bákẹ́lẹ́ ojú ògùn oko Arákẹ́dẹ́ gùdù ọmọ bòde Ìgbàjà. Òkò tẹ́mi lẹ́hùn ò bá torí ẹ̀ níwá. Ajísọ́lá ohun tí mo bá wójú torí ẹ̀ nílọ. Oko nírèsí ọmọ ajẹ́bí ọ̀rọ̀ yọ. Ìdájà ń dájọ́ ọjọ́ adájà nígbàjà. Àbẹ̀ní ọjọ́ tá a dájà nírèsí ẹlẹ́rìn. Ikú ẹlẹ́rìn sọ kọjá bàbá òun ni. Òkòrèsé sọ kọjá bàbá òun ni. Àgbàjà ó sọ kọjá bàbá òun ni. Ọjà náà ló dọjà nígbàjà. Ọjà náà ló dọjà nílèrèsí ẹlẹ́rìn. Òkòrèsé ọmọ wòyíra kó o mọ bàrà gbákígbá. Ìgbà kíkà ní kẹ̀kẹ́ ń sọ. Òkòrèsé mo ní òwò ìrà kó mọ̀ bá rẹ̀ ẹrúkẹ́rú àbílálà lẹ́nu bí ẹ̀ṣẹ̀ oko Àlàkẹ́ ọmọ bá jẹ̀bi ọ̀rọ̀ yọ. Ajísọ́lá ọmọ Bákẹ́lẹ́ ojú ògùn oko Arákẹ́dẹ́ gùdù ọmọ bòde Ìgbàjà. Ìyá Àlàkẹ́ lóró súnlẹ̀ dóyún Ògúnjọ́. Oníbóyún bá lè sí ó sẹ́. Bóyún rèsé bá lè gun ogun ọ̀dànù ìgbà tí oyún ò wá sẹ́ máa fòsùn náà pọ̀ ọmọ lára Arákẹ́dẹ́ gùdù ọmọ ajẹ́bí ọ̀rọ̀ yọ ṣẹ̀ṣẹ̀. Ó ń pe tèrèǹté ó ń pe tèrèǹté. Àbẹ̀ní ó ń pe tèrèǹté ó ń pe tìẹ́ ó dáa. Ẹlẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ní Gbàjà nílé onírèsé o. Ó ń pe tèrèǹté o. Ní mọ́tàlá yìí okú ọdún. Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ìdẹ̀ra Olódùmarè ò ní kúrò nínú ayé rẹ̀. O ò ní rí nira títí ayé. Gbogbo bí o bá fẹsẹ̀ rẹ tẹ̀ Olódùmarè ó mọ̀ gbà bẹ́ẹ̀ fún ọ. Orí ajé o kéré ọjà wá sínú ilé. Wọ́n ní ṣàdúrà fún ọ. Wọ́n ní àárín ìwà àtọlówó oríire ò wá ní dàrú títí ayé. Níwòye àmọ́dún káwá báyìí kò méjì làǹtìlanti lásẹ̀wá ìlú ọba. Ó mọ̀ bẹ́ ó mọ̀ wà nínú ọ̀la ńlá lágbára Olódùmarè ọba ìyá mi abẹ́ ní ẹ̀kú ọdún. Mr. Adéwálé Musbau ló lànà kò mí. Àlàmú ló ní wá mọ̀ kí ọlọ́gùn lógún ló ní mọ̀ kí ọlọ́gbọ̀n lọ́gbọ̀n nítorí ọjọ́ bí rẹ̀ òní náà ni. Happy birthday to you. Oh. Thank you. You're welcome. Yes, ma'am. God bless you. Amarin balagbaro. Amen. It's much bailo lagbaro. Wá gbóhùn yín káàkiri gbogbo àgbáyé inshallah bi qudratillah. Yes, thank you. You're Thank you so welcome, much. God bless you. Yes. Happy birthday, ma. Enjoy your day, ma. Yes, I ma'am. will. Have a wonderful day. Yes, Yeah, ma'am. bye. All right, bye, ma'am. Yeah.